àwọn ṣe establish àwọn àti àwọn ìjọ mọ́ndé tó èrò dání ẹ̀rọ papọ̀. And then tí ẹ̀ka tó fẹ́ gba àwọn oṣooṣù ọ̀hún ẹ̀rọ tó yá fẹ́ gbígbẹ́ sẹ́ẹ̀lì so àníyàn mẹ́ta ní ọjà àpọ̀. Ìgbẹ́ tí àwọn àgbà àgbẹ̀ pé òwò tó dé ẹ̀ka ní ẹ̀mẹ́rẹ̀ká wà pọ̀. So ìbéèrè náà àgọ́ nìyẹn. Ìbéèrè mẹ́rẹ̀ kejì ni pé tí ìyàwó ẹ̀ bá àfẹ́ pé ó ń bojú. Ṣé ó lẹ́tọ̀ọ́ tó máa títí ẹ̀rọ fún àwọn ọmọ rẹ̀ àgbẹ̀rẹ̀ bí àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ládùúgbò dáa bí tó sì máa rí kírísítọ̀ tó lẹ́tọ̀ọ́ báyìí. Assalamu alaikum warahmatullahi. Wa alaikum salam. Alhamdulillah. Wassalatu wassalamu ala rasulillah Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Àti ṣàlàyé pé lábẹ́ òfin ṣẹ̀ríà ó tọ́ kó jẹ́ pé nígbà tó máa ń ṣe sùyàmù ọjọ́ mẹ́fà nínú Ṣawwali tó bá bọ́ sí ọjọ́ àtìní àbí ọjọ́ alkhamis àbí ọ̀kan nínú àwọn ayyamul bid ó tún wá ṣe déédéé ọjọ́ alkhamis àbọ́jọ́ àtìní pé kò dàníyàn àwọn ọjọ́ ìpapọ̀ sùyàmù ẹ̀yọ̀ kan ló ṣe Allah fi fún ládá méjì tó bá kí àníyàn méjì ló dá ládá mẹ́ta tó bá kí àníyàn mẹ́ta ló dá bófin ṣẹ̀ríà àti ṣe sọnù kò bùkátà káwọn èèyàn máa dá sí tí wọn bá mọ̀ ń parẹ́ so ọ̀pọ̀lọpọ̀ ọkàn máa tàn yín jẹ wọn máa sọ̀sọ́kúsọ tí wọn ò mọ̀ kankan pò fún ṣẹ̀ríà wọn sì máa kó àwọn náà làáfàá tí ń sọ fún yín so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ bùkátà kẹ́ máa bìyàn méjì mẹ́ta nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ẹni tọ́kàn yín bá ti balẹ̀ sí nǹkan tá à ń sọ fún yín ni kẹ́ máa béèrè lọ́dọ̀ wọn èyí sì ṣe gbogbo gbọ́kúgbọ́ tó bá gbọ́ náà ló tún máa tún ṣe béèrè ń parẹ́ nígbà tó bá ti gbọ́ ohun tó ṣe déédéé kí ló tún fẹ́ máa ṣe béèrè sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n ní àwọn bojú tí ó tún máa bójú fáwọn ọmọ rẹ̀ tó bí ni tí ó tún máa bójú fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ rárá o Allah azza wa jal kò fàṣejù ó sì lè máa bójú fáwọn ọmọ tiẹ̀ tí wọ́n bí bójú báwo àwọn ọmọ rẹ̀ ní bẹ́ńbẹ́ so o gbọ́dọ̀ bójú fáwọn ọmọ rẹ̀ àfi tó bá já láre kúndà bákan náà àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ bójú báwo lópin ìgbà tí ìbá ti pọ́kùnrin kan yóò jálù yín bí tẹ́ wà àwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ ò bùkátà láti bójú fún wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò bá jẹ́ mùsùlùmá kò bá má jẹ́ mùsùlùmá. Naam. Hello. Salaam alaikum. Ẹ̀ka Orí ètò Mọ̀nárù Sẹ́bílẹ̀ wa. Màtí mi ló sọ̀rọ̀. Kí lórúkọ yín àti ìgbà tí ń pè wọ́n? Láti ọ̀sẹ̀ Adé àti Tọ́lá. Nà ìbéèrè yín. Bẹ́ẹ̀ni, ẹ̀rú wọn sọ̀rọ̀ láti ọ̀sẹ̀ Adé àti Tọ́lá. Orí ètò Mọ̀nárù Sẹ́bílẹ̀ wa níbi tá a ti máa láǹfààní láti béèrè nípa àlámẹ̀rẹ̀ ẹ̀sìn wa. Assalamu alaikum. Wọ́n ní kí ni àsọtẹ́lẹ̀ nàṣíhà tẹ́ ṣe fún àwọn ọmọ ẹ̀wà lóbìnrin nípa tabarruj wọn ó ti pọ̀ jù lórí pàtàkì jùlọ lórí ẹ̀rọ ayélujára ní òde òní. Alhamdulillah Allah azza wa jal ó pa àwọn obìnrin láṣẹ wípé kí wọ́n gbé ọ̀ṣọ́ wọn pamọ́ kí wọ́n má yà bọ́lá hàn nítorí pé Olúwa ẹlẹ́dàá wa ó dínà bàjẹ́ gbogbo tó sì lè pe ni lọ sídìí ká ṣe bàjẹ́ iná l'Olúwa ẹlẹ́dàá wa pàṣẹ pé ká dínà rẹ̀ Islam kò fara mọ́ pé káwọn obìnrin wọ́n máa ṣèrégbè kí wọ́n máa ṣèrànù kí wọ́n máa ṣe zina so nínú gbogbo tó sì kọ dínà rẹ̀ náà ni wọ́n ní tóbìnrin bá ti tọkọ ní kọlọ́kọ àwọn ọkùnrin náà tó bá tó yàwó fẹ́ kán fẹ́ yàwó nítorí pé ńgbà tí bá ti fẹ́ yàwó tẹ́yìn bá ti lọ́kọ ẹ rí i pé ojú yín ẹ lè rẹ̀ ẹ́ lẹ̀ ẹ̀yin ní máa tan pọ́ìntì ojú yín kankan sí gbogbo ní tẹ́ ẹ bá ti rí lọ́ọ̀kan ìwọ níyàwó kí ni tó ń wò ó dàbí kí wàá tìyàwó rẹ̀ ọjọ́ máa lọ ibì kan ní ó wá tan ojú rẹ̀ rangandàn sí nǹkan kan ìyàwó wa ti kíyèsí pé wòkúwò kan ló ń wò ó rí i pé yóò ti ojú rẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ pé kí ló ń wò ibi tá à ń lọ ni ojú akọjú sí bẹ́ẹ̀ ni àmọ́ ńgbà téèyàn bá wà tó kàn dàgbà dànù tó fẹ́yàwó tí ó fẹ́yàwó àbí tó fẹ́yàwó tó jẹ́ lójú ògbébì kan ranù ìyàwó tí ò ní jọ lójú gẹ́gẹ́ bí wòkúwò àtàwọn àrégbè tí ń rí ìdí nìyí tó fi jẹ́ pé àwọn oníwọ̀kuwọ̀ àwọn abọ́síta níhòòhò wọ̀nyẹn náà ló mú kókùtà ọmọ ti bá wọn torí pé ńgbà tó bá jáde nílé yín níhòòhò tó jẹ́ pé ò bá sírí ara rẹ̀ tó jẹ́ pé títí tó fi wá jáde tó fi padà lé àwọn yẹn kàn sí tọ́ sí ọlá ni
ó dájú pé ó bá di lọ́la ó bà sí ara rẹ̀. ṣùgbọ́n gbọ́ jáde àwọn kan ń pè ọ́ sìsì bí ẹni ń pa díẹ̀, àwọn kan sì ń ṣẹ́wọ́ sí ọ, àwọn kan ń pè èyí ga ọ. ìdínú tó fi ti mọ nǹkan tó ń ṣe láì dáa. èwo ló wúlò nínú ká gbéra ẹni síta àti ká bora ẹni láṣìírí? bẹ́ẹ̀ sì ni ìwọ gan alára mọ̀. mọ́sà tí wọ́n máa kó sínú àpótí gíláàsì tí wọ́n sì padé tí wọ́n da ṣúgà sí lára, tẹ́sí sí òtí ẹ̀ kófìrí pé ṣúgà ń bẹ lára nǹkan yìí látàrí ibi tó wà. à ń bọ̀sibọ́sí pé yóò rìn létí gíláàsì àti tí wọ́n gbé síta yànmọ̀kàn tó ṣe pé látàrí ṣúgà bò àwọn eṣinṣin náà bò yànmọ̀kàn. wọ́n á ní kó o mú kan nu mọ́sà méjèèjì, owó ni wọ́n bá mú. ṣe lẹ́yìn jẹ́ tiwọ́ tó ń rin hòhò tó lórí lọ́wọ́ tó ṣe pé ilé eré ló ti jáde ṣùgbọ́n ìwà àwọn ọmọ ta níbẹ̀ lọ́wọ́ tiẹ̀. irú ẹ̀ náà làwọn ẹni tó gbéra wọn lọ sórí ẹ̀rọ ayélujára wọn tó ṣe pé gbogbo ohun tó lọ́wọ́ ní kí wọ́n gbé pamọ́ ni wọ́n ń gbé hàn bẹ́ẹ̀. kí alẹ́ rò pé ń fi ń gbà náà rí? ta lẹni tó sọ pé ẹ̀ dáa? ta lẹni náà tó sọ fún yín pò ń gbà tiyín? ẹ̀yin tó ṣe pé aṣọ tó lọ́wọ́ fi sí yín lára ni ló jẹ́ kẹ́ ẹ jọ ọ̀yàn àti ẹ wá yọ aṣọ kúrò lára yín ẹ wá jọ̀bọ̀ torítorí. èwo ní dáa nínú gbogbo ètò ń ṣeun? gbogbo ohun tó lọ́wọ́ ní kó gbé pamọ́ ló fi ń tàwé ìròyìn. òròpọ̀ ọ̀rọ̀ kọ ni. àwọn irú ẹyẹlẹ yóò padà wọ́tọ̀, àwọn wílígánsì, àwọn ọmọ àta, àwọn ọmọ òfò tí ò lálùbáríkà la, àwọn náà ni wọ́n padà kọnu sírù rẹ̀ pé àwọn fẹ́ fẹ́ ọlọ́la. ìyún ti ẹ̀dùn yín bíi tàwọn tó tún ti wà ń lé ọkọ, wọ́n wá ń fẹjọ́ ìyàwó sùn pé òun náà máa ti dórí TikTok. wọ́n ní kí ni ń ṣe lórí TikTok? wọ́n ní àyọ̀ máa bóyin ní ọmọ tàdíreke pé ń jó. subhanallahi alazim. ìyàwó wa bínú, ó wá ní fọ́rọ̀ tẹ sọ òun sì ní kò lórí TikTok. lẹ́yìn náà gan sẹ́bi òun léèrè ìgbà wo lòun tó wọ TikTok. nígbà wo ni? ó wá hàn pé ìgbà tó rọra fẹ́ rí lọ́wọ́ ọkọ ni ló gbéra rẹ̀ tapò ń wẹ́lò mi. Yorùbá náà gbọ́n gan o, wọ́n gbọ́n gan. ẹ̀rí nínú ọgbọ́n wọn níyàwó tá a bá fi jó fẹ́ ìran ni ọba lọ. tá a bá fẹ́ lórí TikTok sọ̀rọ̀ pé Instagram lọ́ba lọ. lẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. Naam. Hello? Assalamu alaikum. Aleykum salaam. àwọn kan yín àti ibi tẹ́ ti ń pè o. orúkọ mi àti ìrántí lóko. ìbéèrè yín. ìbéèrè mi àkọ́kọ́ ni sà. tí ó bá ń pe ìrànlọ́wọ́ lọ́dọ̀ ṣe kí ẹ lè lọ símọ̀, ṣé ìyẹn lè yan nọ́fìlà ní àsìkò tó ń pè àbí ìmàdúró kan pè ń tán? ẹ̀mí ìbéèrè mi ẹlẹ́kejì, tí èèyàn wá kí n lọ́wọ́ èèyàn méjì kí n lọ́wọ́ èèyàn kọ́ wá darapọ̀ mọ́ wọn, ṣé ìmáfẹ́ máa bọ́ síwájú kẹ́ni ẹ kó darapọ̀ lẹ́lẹ́kejì àbí ẹni máa gbé kábàrà ó máa jẹ́ ìwọ́n máa dín mẹ́ta ìmáàmù ṣe bọ́ sí iwájú. lẹ́yìn mọ́ṣáláṣí tí mo fi ń kí jùmọ̀ tí mo fi náà máa ń fi ìrùn wá kàkiri ṣé ó tọ́ sà? alhamdulilayi wọ́n ń pèpè fún sọláàtì lọ́wọ́, ẹ̀yin sì fẹ́ ṣe tahiyatul masjid, inú mọ́ṣáláṣí lẹ sì ti wà báyìí. ẹ̀yin ti ń dáhùn ìpèpè fún sọláàtì bọ̀ kó tó di pé wọ mọ́ṣáláṣí, wọn ò tí ì pè tán tẹ̀ fi wọlé. ẹ ṣe sùúrù kí wọ́n fi pè tán. nígbà tán bá wá pè tán tẹ̀ ṣàdúrà tí ń bẹ lẹ́yìn pèpè fún sọlá, ìgbà náà lẹ́tọ̀ọ́ ṣe tahiyatul masjid. nítorí pé ara àjọsìn tó ló wá fi pa wá láṣẹ òun náà ni pé idha sami'tumul mu'adhdhina faqulu mithla ma yaqul. tẹ́ ẹ bá gbọ́ tó lù pèpè fún sọlá tí máa ń pèpè fún sọlá, irun tí ń wí ni kẹ́yìn náà máa wí. ẹ má jì torí náfìlà pé ẹ fẹ́ fi kí mọ́ṣáláṣí kẹ́ wá fi pa ìjọsìn yìí kẹ́ fi parẹ́, ẹ má fi pa jẹ. tẹ́ bá tún wá dáhùn tán, Ànábì sallallahu alaihi wasallam tún ní kẹ́ ṣe àsọ̀látù fún, kẹ́ wá ṣàdúà Allahumma rabba hadhihi ad-da'wati at-tamma was-salati al-qa'imah آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته. nígbà tẹ́ bá ṣe bá ń tán, màánà lẹ́tọ̀ wá ṣe náfìlà yín eléyìí tẹ́ fẹ́ ṣe tó jẹ́ tahiyatul masjid. Allahumma àfi tó bá pọ́jọ́ jùmọ̀ ni ìmáàmù ti dé, kò yìí tí bẹ̀rẹ̀ khutuba, olùpèpè fún sọlá ti ń pè sọlá nígbà tí ìmáàmù ti jókòó lórí mímbàr. àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà wọ́n ní tó bá pé bẹ́ẹ̀ lọ́rọ̀ yín bá rí, ẹ tètè ṣe tahiyatul masjid, ẹ pa à ń dá ẹni tí ń pèpè fún sọláàtì ẹ pa jẹ
tẹ́ bá ti wá parí náfìlà ọ̀hún ẹ wàá mọ̀ pé gbèsè ká dáhùn ìpèpè fún sọ̀láàtì wà lọ́rùn yín eléyìí tẹ́ máa dáhùn lẹ́yìn ìgbà tẹ́ bá parí sọ̀láàtul jumu'ah. kí ló dé tá a fi sọ pé ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ níbí òun náà ni wípé kẹ́ ẹ lè láǹfààní àti tẹ́tí gbọ́ khutuba imam láti ìgbà tó bá ti bẹ̀rẹ̀ kó má jẹ́ pé nǹkan míì ńlẹ́ máa ṣe lọ́wọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ khutuba ìmàsí gbogbo wa sì ni pé tí ò gbéjì. Naam. wọ́n ní ǹjẹ́ tó bá pàwọn méjì làwọn ń ṣe sọ́láàtì ìmáàmù àtàwọn ẹnìkan tó wá darapọ̀ máwọn ṣé ìmáàmù ni ó bọ́ wájú ni àbáwọn làwọn bọ̀ ẹ̀yìn àbẹ́ni kẹta wọn ti kọ́kọ́ darapọ̀ máwọn káwọn tó máa ń táwọn ọba ṣe ìmáàmù bọ́ wájú ẹ̀yìn bọ́ ẹ̀yìn kò sí ètò burú kò sí ètò burú kọ́sá ti jẹ́ pé èèyàn méjì ń ṣe sọ́láàtì pẹ̀lú ìmáàmù iwájú ni kárí ìmáàmù ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní naam wọ́n ní sọ̀látùl jumu'ah lọ́dọ̀ táwọn aago mẹ́ta náà máa ń ṣe kódà tó bó tilẹ̀ jẹ́ pé kò tí ì burú jù kódà tó kò tí ì burú jù ìgbà wo ló burú jù kẹ́ máa ṣe sọ̀látùl jumu'ah lákòókò sọ̀látùl asr so ṣùgbọ́n kódà tó rárá torí pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo àkọọ́lẹ̀ tá a ní nípa táwọn sàhábà sọ lórí àkókò tí Ànábì sallallahu alayhi wa sallam máa ń ṣe sọ̀látùl jumu'ah ìtọ́dọ́gba jù ní pé kìí ṣe sọ̀látùl jumu'ah kó tó di pòrùn yẹ tàrí ṣùgbọ́n ìgbà tí máa ń ṣe sọ̀látùl jumu'ah sì kìí pẹ́ sígbà tó òrùn yẹ tàrí ẹ wá wò gbà wo lòrùn ti yẹ tàrí sáago 3 òrùn yẹ tàrí lágogo kan nírú àkókò tá a wà nù rẹ̀ nísìn agogo kan wọn kò bí ìṣẹ́jú 10 ẹ̀yin wá ń ṣe sọ̀látùl jumu'ah láago 3 ìfisọ̀láti ráre bí irú eléyìí ọ̀sọ̀wọ̀n ìfisọ̀láti ráre bí irú ìtẹ̀yìn ṣe wọ́n sọ̀wọ̀n wákàtí 2 gbáko ó ti pọ̀ jù kí lẹ̀ ń sọ gan-an rí kútúbà wo ni dérò lè má mú yẹn ṣe tí sọ̀láti fi wá ń dago 3 wọ́n ti ẹ̀ sọ fún wa wọ́n ní nílùú mi wọ́n máa lọ sọ̀látùl jumu'ah lára lọ́nà tí ó fi jẹ́ pé tiwọn lọ́pẹ́ jù tí ó fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n fi sọ̀láàtì ń falẹ̀ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú gbogbo àwọn ẹni tá a lè pè ní aláìfẹ́sìnṣe ọ̀dọ̀ wọn ni wọ́n padà darí sí tí wọ́n fi lérò tí bá wá pé ẹròyìn àwọn èrò aláìfẹ́sìnṣe aláìkẹsìnkùn so irú lèmáàmù tí wọn náà fẹ́ jẹ́nu lèmáàmù fáwọn aláìkẹsìnkùn ká jẹ́ pé kútùbà wa kúrú kí sọláàtì wa kó gùn òun náà ní tọ́ka sí níní àgbọ́yé eléyìí tó jindò nínú ẹ̀sìn fún imam torí di eléyìí tóòrùn bá ti yẹ̀ tàrí tí imam bá ti bẹ̀rẹ̀ kútùbà kó má jẹ́ ọlọ́gbọ̀nrán gandan lọ títí kó sọ̀kalẹ̀ lórí mímbàrún kó sẹ́kù ní àárín ọmọ àka rẹ̀ tí jomijomi wà sóńtọ́ yẹ kó wọ́n sọ fún un kì í wá sí pé ó jìnnà sómi yóò máa rùn ń jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. 08024481441 ìyẹn tó bá ń pè láti Nàìjíríà tó bá ń pè láti ìlú òkèèrè +2347067781514 +2347067781514. Naam. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ẹ parí dùn yẹn. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Naam. Orúkọ yẹn àti ìtẹ́tí ń pè ọ́. Ẹ ṣe pápákọ̀ ìbéèrè yín. Ìbéèrè mi ní pé a ní imam kan ìjọ dá kí imam máa ṣe mistake lórí sọ́lá gẹ́gẹ́ bí Al-Qur'an kíkà láti ara ìpè tó máa ka Suratul Jumu'ah pẹ̀lú súrà tí ó jọra wọn wọ́n wá tàbí ìkan bọ́ sí ìkan ìjẹ́pọ̀ lọ́wọ́ dá sí ẹni tí ó ń mọ súrà rẹ̀ láti lè kọ̀rẹ́ tí máa mọ̀ yẹn kó lè dalè láti máa wo ìmáàmù yẹn rán ìbéèrè mẹ́rin láwùkọ ìbéèrè mẹ́rin kejì sá ní wípé tí a bá ṣe sọ́lá lọ́wọ́ ìdókè fún sọ́lá ní sọ́lá tó lè ṣùgbọ́n láwùkọ ìjẹ́ nínú òfin ṣẹ̀ríà ṣé ẹ̀mí ìdílé dáa ni àbí sọ́lá tó kẹrù nínú náà nìkan ìyẹn lè pè é. Alhamdulillah ẹni sọ dáa
kí ìmáàmù máa ṣàṣìṣe kódà kí ìmáàmù máa ṣàṣìṣe. wọ́n yẹn béèrè irú eléyìí nínú òfin ṣẹ̀ríà. kí ni ìdájọ́ kí ìmáàmù máa ṣàṣìṣe nù kí ó ti ń kà? àmọ́ pé sọ́dà ọ̀dà báwọn ńgbà tó ṣe pé kìí ṣeré lẹ́sìn, sọ ẹni tí ò bá ti kájú ẹ̀ kí n lè fi ṣe lè máàmù sí. so ó sì lè kájú ẹ̀ kó jẹ́ pàṣìṣe wáyé, eléyìí a lè fẹ́ kù. ṣùgbọ́n nínú ẹ̀yin jàmáà tẹ́ wà lẹ́yìn ìmáàmù, tẹ́yìn bá mọ nǹkan tí ìmáàmù ti ṣàṣìṣe ẹ̀ tún ṣe. bẹ́ẹ̀ l'Ànábì sallallahu alayhi wa sallam ọkọ alẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ òun gángan fúnra ara rẹ̀ sallallahu alayhi wa sallam. wọ́n gbàgbé kí ó tọ́kàn lẹ́yìn ìtàn kàtàn, wọ́n kà lákàtún kàbọ̀ ẹnìkan rántí gbàdán parí sọlá. wọ́n ní ṣé Ubay ò sí láàrin yìí ni? Ubay ibn Ka'b radiyallahu anhu. sọ àǹbọ̀sibọ́sí gbogbo púrúǹtù yòókù tí ń ṣe lè máàmù tó bá ṣàṣìṣe ẹ̀tún ṣe. àwọn apárí sọlá tù àwọn à ń bínú pé ẹsẹ̀ lè tún ṣe òun mà ní ìmáàmù olódo. ṣé ó fẹ́ ba sọ láti àwọn èèyàn jẹ́ ni? àwọn á ní wọ́n ṣe lè tún ṣe, wọ́n ò ṣe ní tún ṣe. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. ẹ̀yin náà tẹ́ wàá túnṣe, ẹ má túnṣe ń túnṣe pé ẹ fẹ́ tàbùkù rẹ̀ o. ẹ má túnṣe ń túnṣe pé irọ́ lásán tá ń fi ọ́ síbẹ̀. ẹ mọ̀ pé ẹ̀sìn làwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. gbogbo nǹkan míì tẹ́ bá nínú ẹ̀sọ́ dìgbà míì. ẹ jẹ́ ká ṣẹ̀sìn yìí kọ́ yanjú kó lè bàa jẹ́ àtẹ́wọ́gbà. wàá túnṣe lọ́nà tí ó fi hàn pé o fẹ́ kí sọ̀láàtì wọ́ bàjẹ́ ni, kìí ṣe lọ́nà pé o fẹ́ tàbùkù ẹni tí ń ṣe lè máàmù yín. tó eléyìí ń jẹba. ẹ wá ní ṣé tẹ́ bá fẹ́ pèpè fún àṣùbà, ìpèpè mélòó lẹ́ẹ̀ máa ṣe fún? méjì ni. nígbà tí bá ti ń kù ìdá kan nínú mẹ́fà ti gbẹ̀yìn nínú òru, ìdá kan nínú mẹ́fà ti gbẹ̀yìn nínú òru, ìyẹn láti ìgbà tí bíi aago mẹ́ta bá ti kọjá sígbà tí àlùfájàrí ọ̀yọ́, ìgbàyún ẹ lè pèpè alákọ̀ọ́kọ́. eléyìí ìpèpè ni fún ẹni tó sùn kó dìde tó bá fẹ́ ṣe qiyamul layl. ẹni tó sì ti jí kó tó dìgbà wọn tó bá fẹ́ lọ sùn ó lè lọ sùn. ẹni tó sì láníyàn pọ̀ ń fẹ́ ṣe siyam tó bá fẹ́ jẹ sàárì kó tètè ṣètò bí ó ṣe jẹ sàárì. ìtumọ̀ pèpè alákọ̀ọ́kọ́ nù. ìpèpè ẹlẹ́kejì òun gangan ni wọ́n ń pè lálákọ̀ọ́kọ́ nínú ṣẹ̀ríà, nítorí pé òun ní ìpèpè fún salatu subh. ìbẹ̀lẹ̀ tí wàá pè as-salatu khayrun minan nawm. ìpèpè tí ó tẹ̀lé ní al-iqama. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Naam. ẹni tí ń ṣe siyam tí tó lálàá lójú oorun tó sùn lọ́sàn-án siyam tí àtọ̀ wá jáde lára rẹ̀, ìgbà tí ètí sùn lọ́sàfọwọ́fà tó bá ti jí yálà wẹ̀wẹ̀ jánábà, kò sí nǹkan kan tó ṣe siyam rẹ̀ kó máa bá a lọ. Jazakumullahu khairan. Naam. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àbẹ̀kàtí mi náà pè láti ìlú Báńkà. Naam, ìbéèrè yín o. Ìbéèrè tí mo fẹ́ béèrè òun ni pé ó dá lórí ẹni tó pé kò mọ àwọn ìwà ìyá àti máa ń ka Kùránì. Ṣé pé ó wá máa ń gbọ́ ni, ó kàn máa ń gbọ́ ni. Tó gbígbọ́ ló wá gbọ́ òun wá láǹfààní pé ó ti há àwọn tó wà níbi ìdíjọ́ tó ń gbọ́. Sẹ́ni náà pé ó lẹ́kọ̀ọ́ láti máa lo àwọn tó ti ń gbọ́ ìwà láti fi gbọ́ òun kó máa fi ṣe sọ́dá fáwọn. Alhamdulillah. àkọ́kọ́ mímọ gbọ́ lásán kò tó, nítorí pé ó ṣeéṣe kó yẹ pé bí ìwọ ti ṣe gbọ́ pé wọ́n pè é bẹ́ẹ̀ kọ́ ni pípè rẹ̀ rí, ọjọ́ bẹ́ẹ̀ létí rẹ̀ ni. ẹ sì mọ̀ pé Al-Qur'an tẹ́ rí yìí báyìí wọ́n kàn án ké ní wàǹdàrúkú torí pé mo ti mọ lárúbáwá kà. ó gbà lọ́dọ̀ olùmọ̀, tóun náà gbà látọ̀dọ̀ olùmọ̀, títọ̀ náà gbà látọ̀dọ̀ olùmọ̀ títí dọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe máa ń kí Al-Qur'an nínú. ọwọ́ pé mo kàn gbọ́ lásán, ó ṣeéṣe kó jẹ́ pé ìmáàlà tí wọ́n ṣe ń bẹ̀rùn ìmáàlà kan ni tó ṣe pé kò jọ gbogbo ìmáàlà, bófin ìmáàlà ti ṣe rí kò jọ èyí tó ti mà. tí ó bá wà ká bó ti ṣe gbọ́ yóò máa já sí pòǹkì Al-Qur'an ní kèkúkè.
ó yẹ kí ìgbà tó ti lásìkò láti máa tẹ́tí gbọ́nu késẹ́ẹ̀tì ó yẹ kó lásìkò náà láti lọ bá olùmọ̀tọ́ bá mọ̀ tí ń bẹ láyé láàyè tí ò tí ì kù kọ́kọ́ tí ó nìkan máa kà tó ṣàṣìṣe tí ó tún ọ ṣe. Kí ló dé tí máa wù wá láti bẹ́ di olùmọ̀ láì jẹ́ pé a ṣe sùúrù kọ́mọ̀ ká fi dolùmọ̀? Torí pé nísìnyí ìwọ ò fẹ́ kí wọ́n sọ pé ọkọ́ kí ó lọ́dọ̀ ẹnìkan torí rẹ̀ òun lolùkọ́ rẹ̀ ìwọ fẹ́ dá kọ́ fúnra rẹ̀ ó sì rí i pé ẹ̀rín táwọn èèyàn fi ọrin láyé yọ pọ̀ gan nítorí pé ẹni tó bá ti sọ tírà rẹ̀ dàáfà rẹ̀ ó dájú wípé ẹ̀rín ọpọlọ rẹ̀ táwọn èèyàn ò rìn láyé yóò gùn púpọ̀. Torí ẹ̀ ó ṣe sùúrù ó lọ kọ́ lọ́dọ̀ ẹnìkan tó bá mọ̀ tó bá kọ́ yóò nìkan máa kà á wọ́n máa tún ọ sí ó lè kà á tán kọ́ ka odidi súrà kan tán kó wọ́n máa tún ọ sí ibi tó ti rí ìtumọ̀ tá à ń bọ̀ sọ̀nù tó ń tí gbogbo ètò ọgbọ́n tó bá kà ó rí ibi tí wọ́n ti tún ọ sí yọ̀pọ̀ tó bá ti wá mọ̀ dáadáa tó dọ́ ọ lójú dáadáa ó rí i pé ọkàn tiẹ̀ náà balẹ̀. Lẹ́yìn náà ìbéèrè tẹ́tún wá ṣe ni pé kì í ṣe pé só lè máa kà á bẹ́ẹ̀ ní kọ̀rọ̀ ibi tó bá wà ẹni só lè máa fi ṣe lè má mú ó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ kì í ṣe torí kí ẹ̀kọ́ yẹn ó lè bá wúlò fún wa bí wọ́n ti ṣe fẹ́ lò fún kárí mi ó fẹ́ fi gbókun. Ní ìsìn láwùjọ tí wọ́n ń bí ní gbogbo Nàìjíríà ń bí ètò wọ́pọ̀ jù ni pé wọ́n máa ń kí al-Qur'an ní qira'a Hafs. Tí wọ́n bá wá ń ka qira'a kan tó ṣe pé ó ṣàjòjì létí àwọn èèyàn bóyá bí qira'a Qumbul wọ́n ṣe qira'a Qumbul létí àwọn èèyàn tó yẹ pé Hafs wọn mọ̀ sọmọ kọ́ pọ̀lọpọ̀ tó bá ń ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ gan wọ́n lè pa sọ̀láàtì ntì pé àmàkàkú kàtẹ́lẹ̀ yìí ń kà ó Al-Qur'ani náà sì lọ sọdẹ́lẹ̀ yìí tó sì jẹ́ pé ntọ́ nǹka yẹn qira'atun qur'aniyyatun sahiha mẹ́sẹ̀ ń kí Al-Qur'ani lọ́nà tó lálàáfíà náà ni ṣùgbọ́n ṣàjòjì létí àwọn èèyàn torí ẹ̀ làwọn olùmọ̀ọ́sẹ̀ sọ pé qira'a tó bá jẹ́ gbajúgbajà láwùjọ kan iná ló yẹ kẹ́ ẹ máa ké fi ṣe lè má mú fáwọn èèyàn ìlọ yẹ kẹ́ ẹ máa ké fi ṣe lè má mú fáwọn èèyàn ẹ má jẹ́ káwọn èèyàn pọ̀rọ̀ Allahu nírọ́. Umar ní Umar radiyallahu anhu òun lọ gbọ́ tí sàhábì kan kí al-Qur'an lọ́nà tó tako bó ti ṣe gbọ́ pànàbí kọ́hún ó sì fi ń ṣe sọ̀lá Umar bá ra mú nígbà tó parí ó fàwádùn ànábì sallallahu alayhi wa sallam ó ní ké súra báyìí yàtọ̀ síbi ẹ ti ṣe fi kọ́ mi ànábì ní ẹ sọ́lẹ̀ kàtìẹ̀ ọ kàtìẹ̀ wà Umar wọn náà kàtìẹ̀ wọn náà kàtìẹ̀ ànábì ní hakadha unzil bọ́ni kálukú yín ṣe káwọn iná lóluwà sọ̀kalẹ̀ àwọn sàhábì nù ó ṣàjòjì létí Umar ramu àbọ̀ ni ó ṣe wá ka qira'a Qumbul kan fẹ́ nìkan bí tí wọn ò ní sọ pé Al-Qur'ani sì ló ń kéwọn àwọn kan daṣọ láti rú máwọn èèyàn lọ́wọ́ kódà láwọn orílẹ̀-èdè ilẹ̀ lárúbáwá gan wọn à fààyè gba gbogbo irú jágbajàgba báwọn à ń gbà tí èsì pé kárí mi làwọn fẹ́ ṣe ẹ̀sìn máa láǹṣe tá a fẹ́ fi wà lìjánà wọn fẹ́ gbaládá lọ́dọ̀ àwọn èèyàn ni. Sheikh Muhammad al-Amin al-Shanqiti rahimahullah bàbá tán kọ tírà tafsir Adwa'ul Bayan wọ́n sọ nínú tàǹgbẹ́sí ayé wọn nígbà tí wọ́n kọ́ dé Saudi tí wọ́n fún wọn ní àǹfààní ìjọba Saudi tí wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ wọ́n ní wọ́n ṣe lè mọ̀mù fáwọn èèyàn rí ní mọ́ṣáláṣí ńlá kan ní Riyadh wọ́n á kíw pẹ̀lú riwaya àti èsì ti Hafs ilé táwọn èèyàn ti bá sábà wọ́n lọ́pọ̀lọpọ̀ já sọ láti lẹ́yìn wọn pé Al-Qur'ani lè lẹ́yìn kéyì ká tó wá pé láwùjọ tiwa táwọn pòrò ń tún pọ̀ torí ẹ̀ ká kíyè sára kárí mi kọ́ là á fi sẹ́sìn ìbẹ̀rù Allahu là á fi sẹ́sìn tó bá pé ilé ẹ̀kọ́ la bá wà ilé ẹ̀kọ́ tán ti ń rí àwọn ọmọ lórí bí wọ́n ti ṣe máa kọ́ àwọn ẹ̀kọ́ yìí àti bí wọ́n ṣe máa lò ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n ń kẹ́kọ̀ọ́ lágbọ́n bí tí wọ́n ti ń kọ́ ẹ̀kọ́ Al-Qur'ani yìí òun wá láǹfààní àti ṣe lè má mú fáwọn èèyàn ó wá ń ka ọ̀kan nínú àwọn kìráà yìí ó wá ń ka nínú sọ̀láàtì rẹ̀ á pè lẹ́yìn kò sí nǹkan tó burú ńbẹ̀ torí pé gbogbo aná tá a wà ń bí akẹ́kọ̀ọ́ ni wá sògẹ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ níbi al-Jami'atul Islamiyya ní Medina ó máa ń ṣẹlẹ̀ báyìí ipá àwọn ọmọ tó ń kẹ́kọ̀ọ́ láwọn agbábi tó ti ń kọ́ Qur'an àwọn ọmọ tó wà ní Kulliyatul Qur'an tó bá fẹ́ nìkan nínú wọn ṣe lè máàmù gbogbo àwọn kìráà rẹ̀ ti ń kọ́ ó lè máa wá fi ṣe ìmáàmù fáwọn èèyàn
torí tó bá kàkàkùkà náà irú wọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mọ̀ kó o ti fẹ́ gbé kan fún kan wọ́n fẹ́ gbójo fáìnà sọ̀rọ̀ mi táwọn pọ́rọ́ǹtù wà tó ṣe pé tó bá pè náà ni sọ̀rọ̀ kọ́ da gbogbo ẹ̀rú mọ́ wa lójú ni ẹlẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ náà. Jazakumullahu khairan. 08024481441 naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìdá tí ń pè wọ́n. Ìbéèrè yín. Gẹ́gẹ́ bá ṣe ọ̀pẹ́ lórí ìṣèjú, làláyé wà kí a ṣe subhanaka Allahumma rabbana wa bihamdika Allahumma ighfirli. Mo mú ṣe sọ láti mọ́ títí kan tó wọ́n á gbọ́ kí máàmù yẹn tó ń sọ lórí ìpínlẹ̀ ìwà túnbílé tó bàtà parí sọ láì wọ́n á bèèrè ọ̀rọ̀ máa bọ̀ títí mo gbọ́ pé ẹ̀sọ́ ọ̀kan báyìí lórí ìlúkù. Ìmọ̀ràn yẹn àti bàrí táwọn sọ ní pé subhanaka Allahumma wa bihamdika astaghfiruka wa atubu ilayk. Ó lè yàtọ̀ sí ìfọ̀ sí àwọn àgbẹ̀ nígbà wọlé pé ìpàlẹ́ máa sọ ní orí sọ́lá. Tó ní tí máàmù yìí sọ ṣé kò ní validé sọ́lá èèyàn àbẹ̀kí ìdájọ́ àwọn tí a ṣe sọ́lá lọ báwo tí ó sọ̀rọ̀ nǹkan báyìí. Ìbéèrè lẹ́ẹ̀kejì ni pé bẹ́ẹ̀ bá ṣe mọ̀ pé òṣìṣẹ́ rí àpá aláṣẹ pé ṣòkòtò wa kò gbọdọ̀ kọjá kókó fẹ́ ibi àwọn tí ṣòkòtò wọn bá wọlé ẹlẹ́dàá àlùkẹ́ ọlọ́run ní ojú wọn ní ọ̀la gbèǹde àlùkẹ́ àmọ́. Ṣé ìdájọ́ wíwọ́ ṣòkòtò ilé tí tó bá kọjá kókó fẹ́ ni àbí tó bá tó máa wọ ilé ilé ìkàkẹ́ òun tó gbàgbà jẹ́ kó ṣòkòtò gbọ́lẹ̀. Alhamdulillah. Àkọ́kọ́ bí nǹkan tí wọ́n ní ká máa wí bá ti ṣe wá nínú ṣẹ̀ríà ńlọ yẹ ká sojú kòkòrò láti máa wí. Ó wá nínú hadith kan eléyìí tí Imam al-Bukhari tí wọ́n gbà jáde nínú tírà àwọn al-Adab al-Mufrad. Anabi sallallahu alayhi wa sallam ọkọ̀ kan nínú àwọn sàhábà ládùá. Ìgbà tí anabi wa ní kó wí káwọn gbọ́. Sàhábà yẹn wá wí. Ó wá gbé èyí tí wọ́n wí ṣáájú sẹ́yìn èyí tí wọ́n wí lẹ́yìn ó gbé síwájú. Ànábì ní rárá kìí ṣe bí mo ṣe kọ́ ọ̀nà. Ànábì wa tún wí fún bí wọ́n ṣe wí lákọ̀ọ́kọ́. Ìgbà tí sàhábà yẹn tó wí bẹ́ẹ̀ Ànábì wa ní bó ṣe máa wí nù. Èyí tó túmọ̀ sí pé bí wọ́n bá ṣe pé ká ṣẹ̀sìn là á máa ṣẹ̀sìn. Àyè kàn fi agbárí wa ká máa fi gbé rọ́. Ní tí wọ́n sọ pé kó sọ ò gbọ́dọ̀ sọ. Àkókò òfin ṣẹ̀rí ọ̀gbà kí ẹ ṣàdúrà ní rùkú. Tó bá yẹ ní subhanaka Allahumma wa bihamdika Allahumma ighfirli. So wọ́n gbọ́dọ̀ wí jù bá ń lọ. Àfi bí subbuhun quddusun rabbul malaikati war ruh yàtọ̀ sí subhana rabbiyal azim. Àmọ́ pọ́ àmọ́ ṣàfikún pé à ń ṣe bí ighfirli náà ní gbogbo ẹ̀ ní wá túbọ̀ àléyà. Èbí túmọ̀ kan náà ni. Rárá ọkọ̀ bá jẹ́ túmọ̀ kan náà kò sẹ́ni tó ní kó wí ń bẹ̀. So wíwí tó wí ń bẹ̀ ọ̀sẹ̀ sófin ṣẹ̀ríà. Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ń kọ́ bá sọ láti rẹ jẹ́ o. Àmọ́ pè fún kó tọrọ àforíjì. Bá ti sọ láti tí ọba wa bàjẹ́ tí yín ṣe fẹ́ bàjẹ́ nítorí pé tó sẹ́yìn rẹ̀. Eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀. Ó pè fún kó tọrọ àforíjì kò sì gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ mà nígbà mi. Yàtọ̀ sílẹ̀ yẹn tó máa fi ṣe aṣíwájú nínú sọ̀lẹ́. Ìwọ wà ń pò ẹni tó yẹ kó jẹ́ pé o ní òye ju àwọn èèyàn lọ tí wọ́n ń tò lẹ́yìn rẹ̀. Kìí ṣe dandan kó yẹ pé o lóye ju gbogbo wọn lọ. Ẹni tó mọ̀ jù ọ lọ lè pọ̀ nù wọn. Ṣùgbọ́n ó yẹ kó jẹ́ pé majority wọn so wọ́n máa ṣàǹfààní lára àmà rẹ̀. Má wàá kó wọn dànù gbó lórúkọ pójú ọ̀nà náà ló ń gbé wọn tọ̀. Eléyìí ń jẹba. Lẹ́yìn náà àbúrò wa wí gbólóhùn débi kí wọ́n gbọ́ lẹ́nu ẹ̀. Wọ́n ṣàdúrà ní kí ló dé tí jàmáà gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ẹ̀. Wọ́n gbọ́dọ̀ já sírí láàrin rẹ̀ àti Allah. Torí pé ẹni tó ló ń ka mọ́ lẹ́nu ó gbóhùn sókè ló fi gbọ́. Bákan náà wọ́n ní ṣé kí ṣòkòtò ta kókósẹ̀ ló burú ni àbódìgbà tí bá tó ń wọlẹ̀. Kókósẹ̀ òun náà ló pin ibi tí wọ́n ní kọjẹ́ ààlà ibi tí ṣòkòtò rẹ̀ ọ̀mà. Tó bá ti tayọ kókósẹ̀ àti kọ́ wọlẹ̀ èèyàn ti dáràn. Síhún báyìí ló fi tayọ kókósẹ̀ ó ti dáràn. ń wọlẹ̀ ó ti dáràn ọ̀daràn làwọn méjèèjì. Naam. Jazakumullahu khairan. 08024481441. Naam. Assalamu alaikum. Wa alaikum salaam wa rahmatullah. Àbí tí wọ́n lọ sọ̀rọ̀ láti yá mi. Ìbéèrè yìí láti lọrin. Ìbéèrè mo ní ìbéèrè. Ní àbá bá ìwà rẹ̀ ní àdúgbò kan, ó jẹ́ pé ní àbí mọ́ńdọ́mì tó wà ní àdúgbò ẹ̀. Ẹni tó ṣe láti fún ẹni rẹ̀. Ẹni ó ní àwọn àpẹẹrẹ bíi
ìwà fífún ní ara ìwà kò sí tí àwọn fáwọn gan ni à ń tẹ̀sí kòtò lọ́lẹ̀ tó ẹjọ́ máa ń takò àwọn òfin ìṣẹ̀lẹ̀ àgbẹ̀yẹ lọ́pọ̀lọpọ̀ ó dàbí pé àwọn ìyàwó rẹ̀ náà òun náà máa ń fi àwọn obìnrin tó ń múra bí Islam jẹ́ ní kọ́ra mọ́ra máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ tó ẹgbẹ́ náà tí ọba agbára náà ní ìmọ̀ọ́mù àdúgbò tí ẹ̀dí tí ẹ̀dí lè pè tá kéde tó bẹ̀ àwọn ọ̀gá tẹ̀yìn tí báyìí ó takò tẹ̀lé àbáyìí fẹ́ pé àwọn ní inú ẹ̀ ó gbà pé àṣìṣe ni òun mọ̀ ní kọ́ọ̀rọ̀ tí yẹn pè sí àmọ́ ní gbangba ó ń bí bẹ́ẹ̀ di ẹ̀ nípa rọ́ọ̀bù. ìbéèrè yín kí wọ́n á ní ìbéèrè yín lórí ẹ̀. ìwé ilé tí ẹ bá ní ìyẹn ṣe hájúwù fún pé àyàn ní tó sẹ́yìn ètò láti mọ̀ pé ìyẹn ṣàṣejù lórí inú kan tí yẹn ti ẹ̀. àkọ́kọ́ kò yẹra fún ẹni tó jẹ́ pòkì nínú wà níbi ṣíṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ lópin ìgbà tí ìmáàmù mi bá ti wà tí èsì pòkì ní tí sẹ́rí àfẹ́ kò sí náà nítorí kí eléyìí ó lè bá mọ wá pòkì tí ń hù láì dá kó lè bá jáwọ́ ń bẹ̀ àmọ́ gbogbo àwọn lè máàmù mi náà sá fún pòkì lọ tò lẹ́yìn pòkì mi ni torí ẹ̀ lófin sẹ́rí àfẹ́ sọ pé tí pòkì wọn bá mọ nínú wà a lè tò lẹ́yìn wọn títí tá a fi rẹ́ lómi tí èsì pòkì àmọ́ ẹni tí pòkì rẹ̀ bá ti wọnú gbàgbọ́ tó ti pé nù àkídà rẹ̀ ní fíṣkù rẹ̀ wọ̀ ẹ̀ gbọ́dọ̀ tò lẹ́yìn rẹ̀ ẹlẹ́yìn ìjẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. Naam. Naam, assalamu alaikum tula. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Abdulrahman ló ń sọ̀rọ̀ láti Ìlọrin. ìbéèrè yín. Hello? ìbéèrè yín à ń gbọ́ yín. Náà ó jáde pé ara àwọn student mi ní school. náà pápá ẹjọ́. So àwọn ṣe ìdánwò nínú Ramadan àwọn akẹgbẹ́ mi àwọn adáwó jọ àkó ara mílíkì fáwọn lecturers ìkànnì àwọn lecturers yẹn wá lóhùn níta torí pé àwa tá à ń kọ́ àwọn tó ń kọ́ àwọn olùkọ́ nìkan la fún aṣọ́yìn influence máàkì yìí tá a sọ fún pé náà kò rí bẹ́ẹ̀ ó wá ní tí ò bá rí bẹ́ẹ̀ ká lọ fún secretary department náà ohun owó tó gbà pé ẹ̀bùn Ramadan bá a ṣe pé fún pé Ramadan passage ni àwọn kan ní wọ́n sọ pé aláṣejù ni ilé ń tàn wọ́n á ní kí n bèrè lọ́wọ́ àwọn olùmọ̀ra pé kí ni òfin ṣẹ̀ríà lórí tí ìwà tí lẹ́kítọ́rà yẹn wù àti àwa tí à ń fún jíìsì fún Ramadan. alhamdulilayi àkọ́kọ́ ẹ rí i pé tí ẹnìkan bá wà láwùjọ tó bá ṣe ń tọ́ta ko ní táwọn èèyàn yòókù ṣe èdè tí wọ́n pè fún olùkọ́yùn náà ni wọ́n máa sábà tètè pè fún ru wọn ẹ rí i pé wọ́n pè ní kíni aláṣejù òun gangan sì ní aláṣẹ déédéé torí pé ẹ̀yin gan alára tẹ́yìí bá ṣalábòsí kí ló dé tẹ̀ ń ra mílíkì fún ẹ̀yin ṣe lọ wo àwọn èèyàn tí yà ń jẹ tí wọ́n pọ̀ láwùjọ kẹ́ ẹ ra mílíkì fáwọn olùkọ́ tí ń kọ́ yín tí ń gbowó oṣù gégége tó ń lọ yẹ kẹ́ ẹ ra mílíkì fún tí ìbá ṣe palábòsí lẹ́yìn náà ẹ fẹ́ fi influence wọn ni náà bóun ni ó ṣe mu mílíkì tó tún fẹ́lẹ̀ ọmọ ṣé dòdò lẹ́ẹ̀ máa ń pè ní so torí de eléyìí báyìí yóò dáa fólùkọ́ yóò dáa fún ibi tọ́kàn ti ṣàṣìṣe ń tiẹ̀ náà ni pé ẹ lọ kó fáwọn admin náà admin báwo ìbáwọn admin tó gbà yín wọlé nu ńgbà bá fẹ́ expel yín àwọn náà ni ò ní jẹ́ wọ́n expel yín pa mílíkì kódà tó bá pé gbogbo ẹni tó wà ní agbọn abitẹ́ǹtì kẹ́kọ̀ọ́ náà lẹ́ bá fún lẹ́bùn tó fi dórí HOD ẹ tún lọ gbé bá ìjọba tó dá skul ẹ̀ àwọn náà lọ gbé bá ìjọba yá ìjọba wọ́n bùn wá láwọn kan báyìí ṣé ká gbà torí lábẹ́ òfin ṣẹ̀rí àwọn pè ní hadayal ummal ẹ̀bùn àwọn òṣìṣẹ́ tí ń gbowó oṣù lẹ́nu iṣẹ́ wọn ni àwọn iṣẹ́ ìjókòó sílé ìyá wọn kẹ́ bùn wọn lẹ́bùn ṣebí iṣẹ́ tí wọ́n ń ṣe lẹ́ fi fẹ́ bùn wọn lẹ́bùn àwọn náà lọ kó jíṣẹ́ fún ìjọba tó ní skul yẹn ìjọba wa sọ pé ẹ máa mú lọ gbà náà ló tó di tiwọn ẹnìkan á ní what lópin ìgbà tó bá jẹ́ mùsùlùmí bó ṣe gbọ́dọ̀ rí nu ọ gbọ́dọ̀ mú mílíkì ọ̀ràn ó padà di wàhálà sí ọlọ́run jọ gbèǹde ọjọ́ bó ti ṣe jẹ́ ẹ̀yin gan ní ẹ̀yin ọ̀dà pẹ̀lú mílíkì kẹ fún wọn ọlọ́run ló máa ní ẹ̀yin àmọ́ àpẹẹrẹ tá a rí nípa ní ẹ̀yin ọ̀dà nítorí pé ẹ fẹ́ fi mú àwọn olùkọ́ yìí kí wọ́n jẹ́ ẹni tó ṣe pé wọ́n ò ṣe ń tẹ̀ ń fẹ́ ni
kódà ẹni tó yẹ kó fẹ́ẹ̀lì ó kéré jù wọ́n fún ní pass mark. bẹ́ẹ̀ ni nítorí pé sẹ́ẹ̀tì àwọn ọmọ yìí ti ẹ̀gbọ́n pọ̀ so torí délé ìkọ̀tọ́ wọ́n jẹ́ bó ti ṣe jẹ́. Jazakumullahu khairan. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. láti ẹgbẹ́ àgbẹ̀dá níta méje. ẹ̀dá kan lórí ọ̀rọ̀ ìwọ̀n pípé ìṣubú sọ lẹ́yìn ẹ̀ka yẹn pé wọ́n ìpè ẹ̀lẹ́jì ni. ìta àkọ́kọ́ ọlọ́run bá kádàrá sí ẹ̀yà jù tó wá ìyẹn náfìlà ní ẹ̀ máa yàn. ǹjẹ́ tẹ́ bá fi ìgbé ẹlẹ́ẹ̀kejì yẹn tó ní ìdíkẹ́ ọ̀yàn náfìlà ní náfìlà àkọ́kọ́ yẹn ti gbé náfìlà fún ìṣubú yẹn. kò gbé pípé ẹlẹ́ẹ̀kejì lẹ́tọ̀ọ́ sí rak'ata al-fajr pípé ẹlẹ́ẹ̀kejì gangan ní tala kọ̀kọ́. ó wá nínú ẹgbà ọ̀rọ̀ etí Imam al-Bukhari tí wọ́n gbé jáde látọ̀dọ̀ ya ńlá wa Aisha radiyallahu anha ó ní idha nada al-munadi al-munadat al-ula lil-fajr salla an-nabiyyu sallallahu alayhi wa sallam rak'atayn tó lù pèpè tó bá pèpè alákọ̀ọ́kọ́ fún àsùbà anabi máa ń dìde yóò sì rákà méjì ní rak'ata al-fajr yóò máa retí kó ń ṣe kọ́mà ìgbà náà ni ó wá sàṣùbà ẹ mọ̀ pé wọ́n yìí ṣe kọ́mà lẹ́yìn pèpè tòru so nítorí délé rak'ata al-fajr ńṣe ni ó wáyé lẹ́yìn ìgbà tá al-fajr bá yọ al-fajr ò tí yọ kí ni rak'ata al-fajr àṣejù nìyẹn. Naam. 08024481441 08024481441 náà assalamu alaikum wọ́n lẹ́yìn tó ní gbèsè Ramadan lọ́rùn ṣé àwọn ẹni rẹ̀ tí ó jogun rẹ̀ ṣé wọ́n san padà ní àbí wọ́n ṣe fídíà wọ́n á ní fídíà yẹn tó ṣàlẹ̀ fún àwọn alòkìtà. alhamdulilayi ẹni tó jẹ gbèsè Ramadan lọ́rùn yẹn báwo ló ti ṣe jẹ́ tó bá jẹ́ pé bóyá àárẹ̀ ló ṣe àárẹ̀ tó sì ṣe tó fi kú yẹn àárẹ̀ náà ló bá kú bí ẹni tó kú ní Ramadan tó tán yìí ó ṣe sùyàmù díjọ́ kẹ̀ńlá ó wá kú ní ìjọ́ kejìdínlọ́gbọ̀n ṣùgbọ́n fún ọjọ́ mẹ́rìnlá tí ó fi ṣe sùyàmù kó tó kú yìí àárẹ̀ náà ni òjò ṣe òfin ṣẹ̀ríà sọ pé wọ́n ní bá san àti ẹ̀ ti jáde kúrò náà ọ̀rọ̀ tí wọ́n máa bá yẹn san Ramadan àbí wọ́n ní bá yẹn san Ramadan wọ́n ní bá san rárá torí pé àdìsí tó wá wípé man mata wa alayhi sawmun sama anhu waliyuhu ẹni tó bá kú tí gbèsè sùyàmù ọ̀ràn yẹn bá ń bẹ lọ́rùn rẹ̀ àwọn èèyàn rẹ̀ ní ó bá san wọ́n ní ṣe ló wá nípa sawmu nadhrin sùyàmù èyí tó ṣe pé èèyàn jẹ́jẹ́ pé òun ó ṣe tọ́ làbọ́ra rẹ̀ lọ́rùn ṣùgbọ́n ti Ramadan ni kò sẹ́rí kan tó wá lórí tiẹ̀ pàtó àwọn olùmọ̀tán ni wọ́n bá san látàrí pé kò sí láyé rẹ̀ tó fi kú wọ́n lo ti eléyìí náà fún ni wọ́n nítorí pé sùyàmù nadhr ọ̀ranyàn ni sùyàmù Ramadan ọ̀ranyàn náà ni sọ̀tà bá lo eléyìí fẹ́lẹ́yìí kò sí ní tó burú ń bẹ̀ so eléyìí túmọ̀ sí wípé ẹ̀yin tí ẹ fẹ́ bá san bí obìnrin tí ń ṣe nǹkan oṣù tẹ́ pé nǹkan oṣù ló mú jẹ àwọn ọjọ́ yìí bí ẹni tó sáré tó ti gbádùn eléyìí tó ṣe pé gbígbádùn ó ti gbádùn iye ọjọ́ tó fi lè san padà kò san ni so irú àwọn wọ̀nyún lábẹ́ pé wọ́n lè bá wọn san wọ́n bá wọn san tí wọ́n bá sì lè san àti pé wọ́n bọ́ aláìní kan múdù kan àmọ́ aláìní tí wọ́n ní wọ́n bọ́ kìí ṣe káfìrí o mùsùlùmí ebi ń pa mùsùlùmí wọ́n máa fún káfìrí lóúnjẹ lórí nǹkan tó lù wá lábọ̀ ọlọ́run tó lè ṣe nínú ẹ̀sìn wọ́n á ní o lè ṣèrà padà fún rẹ pẹ̀lú kọ́ bọ́ aláìní wọ́n á jẹ́ pé aláìní ẹni tí ì ṣe mùsùlùmí ló tún lọ wá òfin ṣẹ̀ríà sọ pé mùsùlùmí ló fi bọ́ ọjọ́ bó ṣe jẹ́. Now 08024481441 08024481441 ọ̀nà nọ́mbà tẹ́wọ̀n pè sí orí ètò Manarus Sabil láti béèrè ìbéèrè kan àbí kejì nípa àlámọ̀rí ẹ̀sìn ní ẹ̀sìn wa al-Islam tẹ́ bá ń pè láti ìlú òkèrè +2347067781514 +2347067781514. Naam. Ẹ pa rédíò yẹn. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Wọ́n pa rédíò Ẹ pa rédíò yẹn. lọ́dì àti ìyàwó látòkò. Náà bí bẹ́ẹ̀ ni. ìbéèrè mi ni pé ájì tí àwọn lọ yìí tí ẹnìkan wá rányàn ní ájì owó tó fi rányàn lájì àwa fi ájì yẹn sí
àwa rí i pé owó tí ọ̀dà tí ò máa ní. ẹ rí kẹ́ tó lọ bọ́ọ̀lù ẹ̀ ṣe máa pẹ́ kò dà kò ṣé wọn ò rí kún tó lọ. oníṣẹ́ rí pé kò dà kò máa kẹ́ tó lọ. Hello. náà máa ń gbọ́ yín. ẹ rí kówó wọn dá kọ̀ mọ́ kẹ́ tó lọ. owó tí ó fi rán yàn lájì yẹn èèyàn ò mọ ìwé yẹn ti bí bóyá iṣẹ́ ọwọ́ rẹ̀ ni. lọ́gbà téèyàn wá lájì yẹn téèyàn wá dé yẹn wá rí pé owó tí ọmọ ló fi rán yàn ní ájì. ìwé pé ẹni tó wá lájì yẹn tó wá ní lájì ájì bá àwọn àbíbò mi. alhamdulilayi tó bá gbé lódodo ẹ̀yin ọmọ wípé ìpìlẹ̀ owó tí wọ́n fi rán yín ní hajj owó haram ni kò lè lápa lára ṣe hajj tìyín yàtọ̀ sí kó jẹ́ pé ẹ mà ẹ wá finúfẹ́dọ̀ ẹ fi wá lọ yọ lápa lára ṣe hajj yín olùjẹ́ni ń pè yọ dà yín lóhùn gbà tẹ́yìn bá sọ labbaik allahumma labbaik àwọn sọ pé la labbaik wala sa'daik ó jẹ́ pé allah ò sì ní ṣoríire zaaduka haram ìpèsè rẹ̀ haram ni ṣùgbọ́n wà tó mà rabbana la tu'akhidna in nasina aw akhta'na màtí wọ́n mà inṣàlá bóòlù ẹ̀sìn wa máa ń gbà tẹ̀ di nítorí pé ó mú fura dání torí ìfà lọ́pọ̀lọpọ̀ máa wá nígbà tí ìfà tọ̀ wá táwọn kan bá pàkíyèsí rẹ̀ ńgbà náà ọ̀ takú wọn lé ni pé kò fẹ́ kàwọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ara rẹ ló lè tàn jẹ́ o kò sí bó ṣe lè ṣe ẹ̀tàn jẹ́ fẹ́lẹ̀ dà wá tó wá pé lódodo ọ̀mà títí tó fi lọ gbàtọ́ wá dé ló ṣẹ̀ṣẹ̀ wá hàn sí ọgbà tára ti tù ọ́ so eléyìí kò sí wàhálà ń bẹ mọ̀mọ́ gbàgbàkúgbà má lọ́jọ́ míì nítorí pé ẹlòmíì tó bá ti náwó sí ọwọ́ ògèdè ojú ń pọ́n mi haranharan tí ó fi lọ gbẹran ẹlẹ́dẹ̀ tí ó dànù búrẹ́dì pé òun jẹ ṣàwárùmá kó lu amájà jẹjẹkújẹ torí délé wá kíyèsára ẹni tó fẹ́ fún ọ ní nǹkan bó ló ń rí iṣẹ́ wo ní í ṣe á ní àbúrò ọmọ wádìí káró sọ mẹ́dì káró dì má sọ kídìí ọ̀sán mẹ́tì gbé òhù tí wọ́n fi gba haram so lágbọ́n abẹ́yẹn tẹ́yìn ọba ti mọ̀ inṣàlá kò sí wàhálà. jazakumullahu khairan a ní rí jù báyìí lọ lórí ètò wa ètò Manarus Sabil ẹ tún pàdé wa ní ọjọ́ mẹ́jọ ní àkókò kan náà ní orí ìkànnì kan náà àbí Allah subhanahu wa ta'ala.